Àjọ ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni láàbò ìlú ìyẹn NSCDC ẹ̀ka ti ìpínlẹ̀ Kano ti rọ́wọ́ tó ọkùnrin ẹni ọdún 22 kan torúkọ rẹ̀ ń jẹ́ Muazu Muhammed Ibrahim tó ń gbé ní agbègbè Shagagi Quarter níjọba ìbílẹ̀ Kano Municipal lórí ẹ̀sùn pé ó ń lu àwọn ènìyàn ní jìbìtì pé òun fẹ́ bá àwọn ènìyàn wáṣẹ́ tó sì ti gbà tó mílíọ̀nù 1.2 náírà lọ́wọ́ wọn. Ibrahim níròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ó ń ṣàfihàn ara rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà kan ní ilé-iṣẹ́ ìjọba tó sì ń ṣe ìlérí fún àwọn tó lùgbàdì rẹ̀ pé òun yóò bá wọn wá iṣẹ́ síbikíbi tí wọ́n bá fẹ́ ní ilé-iṣẹ́ ìjọba léyìí tó jẹ́ pé iṣẹ́ padà já. Nínú ìwádìí àjọ NSCDC lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ táwọn tó foríkó ti ń fi ẹ̀sùn rẹ̀ tó àwọn òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni láàbò ìlú létí ni ọwọ́ ṣẹ̀ṣẹ̀ bá tó sì ti ń wò pakòpakò níwájú òfin báyìí. Ṣèbí bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo lòtítọ́ yóò bá wáyé o. Àjọ NSCDC ti wá rọ gbogbo àwọn tó kúndùn láti máa lu jìbìtì lọ́nà kan tàbí ìmíì láti ti ọwọ́ ọmọ wọn bọṣọ, bí bẹ́ẹ̀ kọ́ ẹni tí ọwọ́ bá tẹ̀ yóò fi mú kàtà òfin. Àwọn ìròyìn lóníranran lẹ́ ó jẹ́ gbádùn ẹ̀ tẹ́ ẹ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe ògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.